A'udhu billahi min bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Gbogbo ọpẹ́ pátá tí Ọlọ́run ọba ní ìkẹ́ àti ìgẹ̀ kí ó máa bá aṣíwájú Ànábì wa Muhammad. Pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ni a fi ń kí ẹ̀yin olùgbọ́ wa nílé lóko lódò káàkiri gbogbo àgbáńlá ayé bíbí tó ń kẹwàá tí ẹ ti ń gbọ́ ilé iṣẹ́ wa onislam.net ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀. A kí yín kí káàbọ̀ níbi tí ẹ ti máa ń pàdé wa tá ti ń gbé àwọn ọ̀jọ̀gbọ́n ní àwọn àfáà àgbààgbà wá sí orí ètò wa níbi tí a sì máa fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀ tí a sì máa fi ọ̀wọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa tí ó ní ṣe pẹ̀lú ìlọsíwájú ẹ̀sìn wa ẹ̀sìn Islam àti tí ó sì ní ṣe pẹ̀lú àwọn àgbọ́yé kankan èyí tí ó rú wa lójú àbí èyí tí a kò mọ̀ láti fi lè tún jẹ́ afẹ́ máa lékún ní mímọ̀ lórí ẹ̀sìn tí à ń ṣe. Lónìí a máa pàdé àwọn bàbá wa tí wọ́n jẹ́ principal àgbà fún ilé ẹ̀kọ́ Nawarudeen Grammar School tí ó wà ní Ọbántòkò ní ìlú Abẹ́òkúta. Àwọn bàbá wa yìí náà ni wọ́n tún jẹ́ the chief ìmáàmù àgbà fún mọ́ṣáláṣí ńlá Yusuf Memorial Mosque eléyìí tí ń bẹ ní Ọbántòkò. Àwọn bàbá wa yìí sẹ́ àwọn náà ni wọ́n tún jẹ́ chief missioner fún ìjọ Istijaba Prayer Group of Nigeria pátápátá. Àwọn bàbá wa yìí náà ni mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti àpọ́nlé dá orúkọ àwọn bàbá wa. Orúkọ wọn náà ni Fadilati Sheikh Abdulrazak Kọ́láwọlé Abdulaziz. À ń kí àwọn bàbá wa káàbọ̀ sí ilé iṣẹ́ wa yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Naam, bàbá wa kí yín káàbọ̀ ní ẹ̀kan sí a sì tún kí yín pé Ramadan Kareem sa. Allahu akram. Tọ́ gẹ́gẹ́ bí ó ti hàn sí wa tí ó sì jẹ́ tuntun tí kìí ṣe ìròyìn mọ́ wípé káàkiri àgbáńlá ayé gbogbo mùsùlùmí àgbáńlá ayé ní bẹ nínú oṣù àpọ́nlé oṣù ọ̀wọ̀ tí gbogbo wa mọ̀ sí oṣù lámúlánà oṣù Ramadan. Bàbá àkọlé ìbéèrè wa àbí ká pè ní ètò wa lénìí tí a máa gbé yẹ̀wò òun náà ni Ramadan and culture. Ramadana àti àṣà. Kí ni ń jẹ́ Ramadan? Kí ló ń jẹ́ àṣà? Ṣé àṣepọ̀ ń wúwe ní àárín Ramadan àti pé ó ń bẹ láàrin Ramadan àti àṣà bí? Gbogbo àwọn tó jọ mọ́ irú àwọn béèrè báyìí ni a máa béèrè lọ́wọ́ yín eléyìí tí ẹ máa yànnàná rẹ̀ fún wa ní ẹyọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú bàbá, kí ni ẹ lè ṣàlàyé fún wa ní ṣókí nípa oṣù Ramadan àti pé kí ni pàtàkì tí ń bẹ nínú oṣù Ramadan tí mùsùlùmí gbọdọ̀ múlò ní ṣókí sà? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wahdahu wa salatu wa salamu ala man la nabiyya ba'da wa ba'd. Lẹ́yìn tí a ti júbà Ọlọ́run tàjú àná Muhammad sallallahu alaihi wasallam àtọ̀rọ̀ àlékún kí a ti gẹ̀ fún abẹ́lọ́ fáwọn òbí wa àtàwọn afáwa kọ́lọ́run jọ àtọwà láyé ni wọn kọ́lọ́mọ́jẹ orí nìra tí ò sí ń bẹ̀ mọ́ ọlọ́ṣẹ́kún sí mi fún wọn. Kí olótú ètò yìí pé ẹkùṣẹ́ àsìkò iṣẹ́ ládá Ramadan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa náà àkùṣẹ́ ládá. Ramadan jẹ́ oṣù kan pàtàkì ọba àwọn oṣù gbogbo nǹkan ló lọ́ba. Oṣù méjìlá tí ń bẹ ọba wọn ní oṣù Ramadan. Ọjọ́ méje tí ń bẹ ọba wọn òun ní ọjọ́ Jímà. Náà oṣù Ramadan jẹ́ kan pàtàkì inú àwọn oṣù tí Ọlọ́run sọ pàtàkì ẹ̀ fún wa nígbà tí ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an tó ní a'udhu billahi minash shaitanir rajim. Shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin min al-huda wal-furqan. Oṣù Ramadan yìí ó ń lóṣù tí a sọ Al-Qur'an kalẹ̀ ń bẹ nínú rẹ̀ tí Al-Qur'an náà sì jẹ́ atọ́nà fún ọmọ èèyàn tó sì jẹ́ àlàyé bí ó ṣe rí ọ̀nà mọ̀ tó ṣàlàyé ẹ̀ fún wa yékéyéké. Oṣù Ramadan yìí ó jẹ́ oṣù kan tí a máa ń gbààwẹ̀ nú ẹ̀ láti fi máa ṣe ìrántí bí Al-Qur'an ti sọ nú ẹ̀ àti pé Ọlọ́run pa wá láṣẹ pé ká máa fi gba ààwẹ̀. Náà àwọn àgbọ́yé kan àbí àìgbọ́yé kan máa ń ṣẹlẹ̀ lórí pé ẹ̀yin náà lẹ sọ pé Kùránì tọdún 23 ni ó fi sọ̀kalẹ̀
ẹ̀tọ́ ló sọ̀kalẹ̀ nínú oṣù Ramadan ṣé kò àti yàtọ̀ láàrin oṣù kan àti ọdún 23 ni bẹ́ẹ̀ ni yàtọ̀ ń bẹ yàtọ̀ sí ní tí a ń gbìyànjú àti sọ ni wípé oṣù Ramadan ni Kùránì bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ ìkànnì yẹn nínú oṣù Ramadan ibẹ̀ ni Ọlọ́run gbé Al-Kùránì ti wà ní Lawhil Mahfuz tẹ́lẹ̀ níbi tọ́lọ́run kọ gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ láyé àti tó ṣẹlẹ̀ kọjá àti tí ó ṣẹlẹ̀ títí títá yóò fi tán tó wà ń bẹ tá ń pè ní Lawhil Mahfuz níbẹ̀ ni Al-Kùránì ti wà lódìdí níbẹ̀ láti wá ní kí Malak Jibril lọ gbé wá sí sánmà àkọ́kọ́ ní Baitul Izzati tí ó wà ní sánmà ilé kan wà ní sánmà táwọn wo lọ́kàn tá ń pè ní Baitul Izzati inú Ramadan yìí ní òru tá ń pè ní òru àbí Ọlọ́run ní kí Jibril gbé odidi Al-Kùránì wà ń bẹ̀ àti bẹ̀ nínú àwẹ̀ yìí náà lọ́lọ́run ti wá ní kí Jibril bẹ̀rẹ̀ sí máa wá mú Al-Kùránì wá fún Ànábì díẹ̀ pàtàkì rẹ̀ nìyẹn. Ramadan jẹ́ àwẹ̀ Ramadan jẹ́ ìkan ní òpó 5 tí Islam dólé lórí kágbà pé Ọlọ́run bá kan ṣoṣo ní bẹ ká sì máa sìn ká máa kírun wa ká máa padà Muhammad sallallahu òjíṣẹ́ rẹ̀ ká wá máa kírun ká máa ṣe ìtọrẹ àánú tá à ń pè ní zakat ká gbà àwẹ̀ ká sì lọ sí hajj kó má ràrùn nìyẹn kó pàtàkì ní Ramadan jẹ́ ń bẹ̀. Naam, ẹ ṣeun bàbá wa gẹ́gẹ́ bí àkọlé ètò wa tèmi tá a rí pé Ramadan and culture Ramadana àti àṣà nǹkan méjì ni tí ó papọ̀ ṣùgbọ́n ní ìsìn tí ẹ ti ṣàlàyé tẹ̀sí nìyànà náà èyí tí ó ń jẹ́ Ramadana fún wa àti pàtàkì rẹ̀ ó dára púpọ̀ àbí kò bá dára púpọ̀ yìí kí á mọ̀ pé kí ni ìtumọ̀ culture tí àwọn ní Yorùbá ń pè ní àṣà kí ni ìtumọ̀ àṣà gan àti pé kí ni ẹ̀sìn Islam sọ ìhàwó ni Islam kọ sí àṣà ṣé gbogbo àṣà ní Islam ní kò dáa ni àbí àwọn àṣà kan wà tó jẹ́ pé téèyàn bá ṣe kò bà ẹ̀sìn èèyàn jẹ́. ó ṣe àṣà àti ìṣe gbogbo olùkọ̀ọ̀kan ló ní àṣà tiẹ̀ àwọn àṣà kan ń bẹ tó bẹ̀sìn jẹ́ àwọn àṣà kan ń bẹ tí ò bẹ̀sìn jẹ́ tá a bá sọ̀rọ̀ àṣà à ń sọ nípa bóyá àṣà bí a ti ń wọṣọ lápèjúwe àṣà Yorùbá níbi à ń wọṣọ kò bà ẹ̀sìn jẹ́ àṣà tí Islam faramọ́ ni bọ́kùnrin wa ti ń wọṣọ bóbìnrin wa ti ń wọṣọ nígbà tí a sì ń jẹ́ Yorùbá tí ò sì dàpọ̀ àwọn èèyàn wa àwọn màmá wa ó níbi táṣọ wọn máa ń dé wọ́n so aṣọ wọn èyí dórúnkún èyí dójúgun aṣọ wọn máa balẹ̀ dáadáa ni aṣọ wọn kì í fẹ́lẹ́ ìyẹn wọn kì í wọṣọ kéèyàn máa rí tí ń bẹ lábẹ́ aṣọ yẹn níta nílẹ̀ Yorùbá wọ́n sì wọ aṣọ tó fi àyà sílẹ̀ wọn kì í sì ṣí orí wọn sílẹ̀ nílẹ̀ Yorùbá bí wọ́n ti máa ń wọṣọ nígbà yẹn náà ó bá Islam mu àwọn ọkùnrin náà gbogbo aṣọ tí Yorùbá ń wọ̀ ló bá Islam mu tọ́jà sọ ìbílẹ̀ wa àwọn àṣà wọṣọ nìyẹn àṣà tí ẹ̀sìn àṣà Yorùbá lórí ìjọsìn ó tako Islam láwọn ọ̀nà tó pọ̀ lórí pé òrìṣà òní ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n kan já mọ̀ pé àṣà yàtọ̀ fún òrìṣà tábà tí ń sọ̀rọ̀ bá ń forí balẹ̀ fún nǹkan ó ti pò ní àṣà ó ti di ìbọ̀rìṣà nìyẹn so ìbọ̀rìṣà yàtọ̀ fún pé àṣà ni eléyìí ara nǹkan tí wọ́n jẹ́ ká mọ̀ nìyẹn wọ́n nù àwọn nǹkan tí ó jẹ́ àṣà bá a ṣe máa ń kíyàn lápèjúwe àṣà bí a ṣe máa ń kíra wa ńlẹ̀ Yorùbá ó yàtọ̀ sí àwọn àṣà àlùmíì nílẹ̀ Yorùbá èèyàn ó kí bàbá rẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ a kì í pe bàbá wa lóòkọ a kì í pe ìyá wa lóòkọ kódà a kì í pe ẹ̀gbọ́n wa lóòkọ títẹ̀ tí àwọn èèyàn kan wò wípé ká máa dọ̀bálẹ̀ ká máa kúnlẹ̀ fún yàn pé ó tako àṣà Islam ní àgbọ́yé mi kò tako tá a bá tẹ̀ fún ìyá wa tá a bá tẹ̀ fún bàbá wa tá a bá tẹ̀ fún àfa wa kò tí ì sọ wá di ẹlẹ́bọ tọ́lá níbi sallallahu alaihi wasallam òjijì á mọ̀ pé innamal a'malu binniyat àníyàn wa lọ́lọ́run fẹ́ lò tí èèyàn kan nù wa tó bá jẹ́ ológun tó wá lọ bẹ́rí fòòṣà torí pé wọ uniform tó bá bẹ́rí fún òrìṣà tó lòun ò lè dọ̀bálẹ̀ òun ò lè forí balẹ̀ fún òrìṣà tó bá bẹ́rí fún
ó ṣẹbọ àbí ó ṣẹbọ? Ó ti ṣẹbọ náà nìyẹn, láì dọ̀bálẹ̀ láì kúnlẹ̀ ó ti ṣẹbọ. Ẹni tí kí ló dẹ̀ sọdẹ lẹ́bọ? Torí pé àníyàn rẹ̀ ló sọdẹ lẹ́bọ. A ti kàwé pé ẹnìkan ó débòde kan, mùsùlùmí kan débòde ìlú kan, bòde ìlú tó dé yẹn wọ́n wá ní àwọn oníbòde tán wà lójú ọ̀nà ńbẹ̀, wọ́n ní òrìṣà kan wà tíyàn gbọ́dọ̀ forí balẹ̀ fún, tó gbọ́dọ̀ pa nǹkan fún kó tó délùú yẹn kó tó lè wọlé. Ọwọ́ á ní òun ò ní nǹkan tó ń fẹ́ pa, òun tí ẹ lè pa nǹkan kan ní ẹnìkan wá sọ pé kí ni pé sín, wọ́n bá ti pé sín kan tó jù síbi ó ti pa nǹkan kan náà ni ó dẹ̀ pè sín. Èsì tó pa yẹn náà ti sọ́dẹ̀ lẹ́bọ. Kì í pọ́ pẹran kì í pàjá kọ́kọ́ nǹkan kan bọ́ tó ti dẹ́lẹ́bọ nítorí pé àníyàn rẹ̀ àníyàn burúkú ni pé òun náà ó ti ṣe nǹkan tó ní kí wọ́n ṣe ti pa nǹkan fórìṣà nìyẹn. Àníyàn wa ṣe pàtàkì púpọ̀ lórí gbogbo tá à ń bá ń ṣe. Kì í ṣe pé gbàtà wa ti kúnlẹ̀ fún bàbá wa tá àláníyàn pa sìn, àkúnlẹ̀ fún afọ wa kì í ṣe pé àníyàn pa sìn ni ìyẹn láwọn á di kèfèrí nítorí ẹ̀. Àṣìgbọ́ lélẹ́yìí, àṣìgbọ́ ni. Àṣà Lárúbáwá náà ń bẹ lórí ìkíni tọ́yẹ́pọ̀ ọmọdé ní máa nawọ́ ságbàlagbà lọ́dọ̀ wọn. Àṣà yẹn ò débí. Kò gbogbo àti à ń sọ wípé kí a má kúnlẹ̀ fóbi wa ká má kúnlẹ̀ fún àfa wa yìí náà, wọn ò jẹ́ sọ wípé ká máa nawọ́ sí wọn. Wọn ò jẹ́ sọ pé ká máa nawọ́ sí wọn. Kí ló dé tẹ̀fí tí kú ní ká máa nawọ́ sí wọn náà? Ní ilẹ̀ Lárúbáwá ọmọdé ní ó nawọ́ ságbà. Ọmọdé ní ó pe àgbà tó bá wọ ọ́fíìsì àbọ́pàdé ẹ̀ lọ́nà. Ọmọ kékeré ní ọkọ̀ọ̀kọ̀ wọ́n sálámà ni ó sì nawọ́ sí àgbàlagbà. Bí yàn bá ṣe rú rẹ̀ bí wọ́n sọ pé kọ́kọ́wọ́ rẹ̀ bọlẹ̀ ni bàbá rẹ̀ gan ò jẹ́ nawọ́ sí mi. N tí wọ́n sọ fún yàn nìyẹn. Ní ilẹ̀ Lárúbáwá bí àgbàlagbà ń bá ń bínú tá a bá fẹ́ bẹ̀, ìkànnù tá a lè fi bẹ̀ ni ká máa fa arúgbọ̀n. Ṣé àrífín kọyìn? Kọ́ máa fa àgbàlagbà arúgbọ̀n. Àṣà nìyẹn. Àṣà nìyẹn. Àwọ̀ ò lè ṣe ń bí. Kálukú ló láṣà tẹ innamal a'malu binniyat. Àníyàn lọ́lọ́run wò lórí gbogbo nǹkan tá à ń bá ń ṣe bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun bàbá wa. Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àti tí a fi ń sọ̀rọ̀ ní èní, ẹ jẹ́ kí a wòye sí i. Nínú oṣù Ramadan tí a wà yìí, a rí i pé àwọn àṣà kan wà, pàápàá jùlọ kí a mú ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Wípé àwọn èèyàn kan wọ́n máa ń ṣe àwọn àṣà kan nínú oṣù Ramadan yálà ní sààrì ní àbí ní ìṣínú ní ǹjẹ́ àti ẹ̀lì mọ̀ pé ǹjẹ́ àwọn àṣà kan wà tí ìran Yorùbá tí wọ́n máa ń ṣe nínú Ramadan bí? Ṣé olótù ẹni tí mo tó wá sórí mi tí wọ́n máa ń ṣe nínú Ramadan òun náà ni àṣà ẹjísàrì ẹdìdì ẹmúsàrì jẹ. Àwọn kan wọ́n máa lu bẹ̀m̀bẹ̀ káàkiri àdúgbò láti jí àwọn èèyàn, wọ́n máa lu pangolo, wọ́n máa lu nǹkan kan láti jí àwọn èèyàn lóru pé ká lè bá lè dáná sàrì. Eléyìí náà ló tún dàgbà títí tó di pé à ń rí àwọn ajíwéré tí wéré ọ̀tún fi wá di fújì lónìí. Jíjíwéré yẹn nípìnlẹ̀ wọ́n mú wọnú rẹ̀ nígbà tí Islam dé pé ká lè máa fún àwọn èèyàn láǹfààní àti jí torí ọ̀pọ̀lọpọ̀ wọn jọ́nà wọn ò láago dépò fún ó gbàgbọ́ wọn sálàmù tí ó jí wọn. So ìyẹn náà fi máa ń jí wọn káàkiri lóru jọ́nà tí a bá ti bẹ̀rẹ̀ sí gbọ́ pàtàwà kéékèèké wọ́n mọ̀ pé ẹni tí ó jí yẹn ó dìde o, ẹni tí ó jẹ̀bọ́ ó sùn sí. Ẹni wọ́n fẹ́ jí yẹn lóko látàgò méjì ni ó ti yí, àbàgò mọ́kànlá aago kan kọjá díẹ̀ ni ó ti jí sí, ni ó ti bẹ̀rẹ̀ sí máa ṣe ètò bí ó ṣe gún yẹn torí àsìkò tí yẹn ń gbà kó tó di yẹn ó pọ̀ ju tẹ̀bà lọ. Wọ́n lẹ́ni tí ó jí yẹn ó dìde, ẹni tí ó jẹ̀bọ́ ó sùn sí. Wọ́n bọ̀ bá dẹ̀ tó bí aago bíi méjì àbọ̀ sí mẹ́ta, ẹni tó fẹ́ jẹ̀bà náà ó dìde. Níjọ́ yẹn lọ́hùn nígbà tí ìbára dago mẹ́rin pé kálukú jíjẹ sàrí ó ti tún sùn padà torí kò yé wọn jù bẹ́ẹ̀ lọ. Sàrí yẹn ara àṣà tí wọ́n mú wọnú Islam nílẹ̀ wa ni tí ó sì sí ẹnìkankan tó ti takò títí di sìn. Ẹ ṣe bàbá, gẹ́gẹ́ bí ẹjí sàrí ẹjí wéré tí ẹ mẹ́nu bàyí sà, tá a bá fojú wò dáadáa a rí i pé ẹjí sàrí ẹjí wéré gẹ́gẹ́ bí n tí ẹ ti ń bá wa sọ̀bọ̀ kò sínú ìpìlẹ̀ tó so mọ́ Ramadan rárá. Wíwá jí sàrí jíjí wéré táwọn èèyàn ń jí yìí ṣé kò takò ẹ̀sìn, ṣé kò sì bà Ramadan jẹ́ rárá, ṣé kò ní ọwọ́ kan àbòsí tó fẹ́ fi kàn àwẹ̀ wa rárá? Àníyàn ni Ọlọ́run ó lò. Àníyàn wọn ni ó sọ, àníyàn nìkọ̀ọ̀kan wọn ni ó sọ nítorí ẹ̀ tí fi ń jí sàrí. Àwọn kan máa ń jí sàrí tí wọ́n ìgbowó ẹ̀ lè fún wọn lówó kí wọ́n gbà.
torí àníyàn wọn ni pé àwọn fẹ́ fi máa ṣe tọ́lọ́hun. Àwọn kan àníyàn wọn ni pé wọ́n fẹ́ fi máa kówó jọ. Àníyàn olúkálùkù lórí eléyìí òní oṣù ẹ̀yìn kankan náà tí mo rí níbẹ̀ tèmi tó ṣàkóbá díẹ̀ ni pé kì í ṣe gbogbo láwùjọ wa, kì í ṣe gbogbo àdúgbò ló jẹ́ mùsùlùmí. Tó bá bẹ̀rẹ̀ sí lu bẹ̀m̀bẹ́ kí káàkiri gbogbo àdúgbò àti mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí ní bẹ̀m̀bẹ́ yóò jì í lẹ̀, ẹni tí ò tí fẹ́ jí náà yóò jì í. Tó bá bẹ̀rẹ̀ sí jí wéré tẹ̀ ń kọrí kiri, gbogbo ẹni tí èsè mùsùlùmí náà ni yóò jì í lẹ̀. Ṣùgbọ́n bàbá tó wá wò ó dàgejì pé ṣé àwa nìkan náà ni a máa jí àwọn èèyàn lẹ̀, àwọn ẹlẹ́sìn mìíràn máa jí àwọn èèyàn lẹ̀ ládùúgbò míì, àwọn oní ariwo ilé ìjọsìn míì wọ́n sọ pé wọ́n fẹ́ ṣiṣọ́ òru látàlẹ́ tí ilé ó fi mọ́, wọn ò ní jẹ́ gbádùn, gbogbo ẹni tó bá wà ládùúgbò ò ní gbádùn, kò sẹ́ni torí sí aburú kan ìyẹn ni. Ṣùgbọ́n a kì í torí pé àwọn kan ń dalẹ̀, wọ́n ní Yorùbá ní ọ̀rẹ́ mi dàbí mo fẹ́ dọ̀rẹ́ mi, ọ̀dàlẹ̀ di méjì nìyẹn. Tó pé àwọn kankan ṣe nǹkan tó rọ̀ǹgì káwọn náà wá pé tó rọ̀ǹgì làwọn náà máa ṣe kò dáa tó. Ṣùgbọ́n àníyàn àwọn tó ń ṣe kínní ó ní láti jí àwọn mùsùlùmí. Tí wọ́n bá sì ń lu bẹ̀m̀bẹ́ náà, ilé àwọn mùsùlùmí tí wọ́n bá mọ̀ ní wọ́n máa lu bẹ̀m̀bẹ́ yà. Ẹnu wípé ẹlòmíì tí oorun rẹ̀ jìn dáadáa ládùúgbò náà tó bá gbọ́ bẹ̀m̀bẹ́ ní ẹgbẹ́ ilé ẹ̀ òun náà ó jì sílẹ̀. Allahu alam. Ẹ ṣeun bàbá wa, ẹ kú ohùn ní àti àtàárọ̀. Tó ká wá mú ẹjí sáré ẹjí wéré ká mú ká sọ̀rọ̀ nípa ẹ̀ ní ṣókí. Wípé nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ bọ̀ ń sìn, ẹni pé ó ṣeé ṣe ó ní ṣe pẹ̀lú àníyàn tó ní kálukú tó bá fi ṣe tiẹ̀. Ká wá sọ pé ẹni tó mú àníyàn tiẹ̀ lórí pé ó fẹ́ fi ṣe tọ́lọ́hun àti pé àwọn mùsùlùmí kan ládùúgbò tó ní í ṣe pẹ̀lú pé kẹ́lòmíì tiẹ̀ gbàgbé sùn lọ àbí kó má tètè jí. Ṣé kókó fi ẹlòmíì tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ ẹ lẹ̀ kó gbàgbé sùn lọ látàrí pé kò fẹ́ jí ẹlẹ́sìn míì lẹ̀ ló dáa ni, àbí ká kú jí wéré òun gan kẹ́ni tó jẹ́ mùsùlùmí kó ṣàǹfààní níbi pé kó jí láti gbàwẹ̀ ló dáa jù? Ní òde òní ẹ̀rí pé kò sí wéré náà mọ́, kò sí wéré mọ́. Àwùjọ wa gan ò tiẹ̀ fara rọ débi kẹ́nìkan máa jí láàrin òru kó wọn sọ pé òun jí wéré kan kiri. Owó tó bá rí kójọ ń bẹ̀ ká lórí owó kójọ, àwọn kan ni wọ́n pàdé ẹ̀ lọ náà ni owó sì gbà kò ní rówó náà mú délé. Ṣùgbọ́n a gbọ́dọ̀ fi tiwa ní ẹlòmíì lára. Kókó leléyìí, àwọn olúkálùkù tá a bá jọ wà ládùúgbò, tó bá mùsùlùmí kan bá wà ládùúgbò rẹ̀ tó fura sí pé àmọ́ gbúrò pé àwọn ará gbájá ọmọ ti jí, ìwọ tó jẹ́ aládùúgbò ẹ̀ gan ó yẹ kó gbìyànjú kó jí, ìyẹn sàn. Ṣùgbọ́n eléyìí ó sọ pé wéré jẹ́ wọ̀ kéré kó jẹ́ wọ̀, ṣùgbọ́n ká máa wo bá a sì máa ṣe táàfin ni máa jẹ́ ìnira kó ìnira bá àwọn ẹlòmíì tí ì ṣe mùsùlùmí àbáwọn mùsùlùmí míì tó yẹ pé wọn ò sùn látànà, tó yẹ pé inú àìsàn náà wà, àsìkò tó ń fẹ́ máa gbé wọn lọ ńlọgbọ́gbọ́ gbogbo ìgbúdú àwọn oníwéré tí wọ́n wà jí wọn sílẹ̀. So Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ ṣeun bàbá wa, ní ìparí sà, ǹjẹ́ kí ni ìmọ̀ràn àbí ọ̀rọ̀ ìyànjú tí ẹ lè fún gbogbo àwọn olùgbọ́ wa tí wọ́n jẹ́ ọmọ mùsùlùmí káàkiri àgbáńlá ayé lórí àṣekún àbí àṣejù tí àwọn míì ṣe lórí àṣà, àbí kí ni àṣà gan-an náà tó jẹ́ pé tí wọ́n bá ṣe tí ò bẹ̀ sí wọn jẹ́, tó jẹ́ pé tó bá tún tẹ̀síwájú láti máa ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe fún wọn láti máa ṣe tí kò sì ní nǹkan tàbí àbùkù kan tó fẹ́ kó bá ìsìn wọn? Ṣé olóòtú gẹ́gẹ́ bí tá à ń sọ bọ̀ lẹ́ẹ̀kan, a ní àṣà ìgbéyàwó, a ní àṣà kó máa jáde, gbogbo àṣà yìí ló dáa tí Islam fọwọ́ sí. Èyí tí Yorùbá máa ṣe kí Islam tó dé tí Islam yọ kó mẹ́ ní ká wá fẹ́ ṣe ìkómọ, ká máa wá àtàrí, ká máa wá ṣìnáàbù, ká wá fẹ́ fi ìgbéyàwó, ká wọ́n ti ṣìnáàbù, ó sì ti yọ yẹn kó ń bẹ̀. Gbogbo nǹkan yòókù lẹ́yìn yẹn, gbogbo nǹkan yòókù ló sì ń wà ní ìbámu pẹ̀lú Islam. Ọ̀rọ̀ à ń wá ṣìnáàbù, à ń wá àtàrí, à ń wórógbó, à ń wóbì yẹn ó ní kí mùsùlùmí gbìyànjú kó mú kú ń bẹ̀. Wọ́n ń gbà bá tẹ̀fẹ́ para wọn láyò, wọn ní ọtí kìí tí. Ọlọ́tí kan ní máa tí ju ẹni tí ọtí bá mọ́ lára nígbà tí ìbẹ̀rẹ̀ tó ọmọ 60 ọdún tí ó sì mọ bí àbárí ó rò pọ̀ ọmọ 80 ọdún ni, ṣé kò tí wà àti báyẹn? Àti pé ká nígbàgbọ́ wípé ọtí làwọn àfi ṣàdúrà, wọ́n pé ọtí kan ọtí àdúrà, kí mùsùlùmí ó yọ kó nu gbogbo ọ̀rọ̀ fún afẹ́ tọrọ ọmọ, afẹ́ ṣèdáná ká yọ kó ń bẹ̀. À ń fatari, à ń fi kíní tí ọmọ lẹ́nu náà ká yọ kó ń bẹ̀. Lóòótọ́ Islam gbé tahanuk wá,
tí ká fi nǹkan tó dùn sọmọ lẹ́nu tá a bá bí kì í ṣe pé ọ ṣe ń ṣe wípé orógbó nígbó ní sáyé obìnrin bí ẹ̀ sọ́run ọmọ àtàrí kídìrẹ tiẹ̀ láàbọ̀ ta ló lè bímọ tí ń bẹ lọ àtàrí ta ló fẹ́ ṣàdúrà fún bí ọmọ tí ń bẹ nù àtàrí tí ó wà ní àtàrí ìdí tiẹ̀ láàbọ̀ gbogbo àwọn nǹkan jákujàku báyìí ká mú kúrò lára rẹ̀ nítorí pé a ti tún fi ìgbàgbọ́ kan tí ò tọ́ tí sára àwọn nǹkan yẹn kò mọ lórí pé abátàrí lẹ̀ àbí amúrógbó lẹ̀ àtúntí láwọn àkídà kan tó tì í rí pé borógbó ṣe máa gbó ṣé gbogbo ọmọ tí wọ́n borógbó ṣe kò mọ rẹ̀ náà ló gbó ṣé gbogbo ọmọ tí wọ́n fi gbogbo ẹni tí wọ́n fi àtàrí ṣe súnẹ̀ ṣé gbogbo wọn náà ni wọ́n á bímọ yóò ti ẹ̀pọ̀ ni yóò kéré ni ṣé gbogbo wọn náà bímọ gbogbo eléyìí òfúùtù fẹ́ tẹ̀lé aláti ṣọ́ra ká béèrè a lè dákọ̀ gbogbo àṣà tán níbí ká béèrè láwọn àáfàá tó nímọ̀ ètò bá jẹ́ àṣà tó wà ní ìbámu pẹ̀lú Islam ká máa ṣe ètò bá sí ìbámu pẹ̀lú Islam ká jìnà sí tàbá ń jẹ́ mùsùlùmí òdodo ká máa rántí pé òwe tí a bá ti wùlẹ̀ apẹ́ láyé tó ń bí apẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọṣà ṣàánú wa ọlọ́run gbàdúrà wa jẹ́ kí Ramadan náà ọlọ́run ṣe ní àwíjàre fún wa ní má ṣe ní balẹ̀jọ́ fún wa la ilaha illallah subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. So ẹ̀yin ènìyàn wa nílé ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa ibi sì ni a ó fi àdàgbà ètò wa kọ́ sílẹ̀ ní orí ètò wa gbogbo ẹ̀yin olùgbọ́ wa ọ̀rọ̀ ni a gbọ́ lẹ́nu àlejò wa lénìí abẹ́ ọlọ́run gbogbo èyí tí a bá ṣe kí ọlọ́run gbà ní ìbádà kó sì fún wa ní ẹ̀san olóore níbẹ̀ èmi ọmọ yín tí ẹ ti ń gbọ́ ohun ẹ̀ láti àtàárọ̀ aṣojúkọ̀ròyìn fún iléeṣẹ́ onislam.net orúkọ mi náà kò yí padà orúkọ mi ní Abdulhakeem Adam títí ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ tí a tún máa pàdé ní orí ètò wa à ń bí ọlọ́run gbogbo ìgbà tí a bá ń pàdé kọ́lọ́njẹ́ a máa pàdé pẹ̀lú ti dáadáa wa ila liqa ima assalam.